Mayi to so mi say. Carry wa go ma daru. Hello? Hello. Ta ló ń sọ̀rọ̀? Oh, many tó ń sọ̀rọ̀. Okay. Come on, take a guess. Guess who is speaking? Wo ẹni tó máa sọ̀rọ̀ kó sọ̀rọ̀ di ara mi ò lè ráyè láti máa guess. You still don't know. Just take a guess. Àní mi ò lè guess ìṣẹ́ ta ló ń sọ̀rọ̀. Danny, what new do you have in America? I am calling you from Houston, Texas, America. Uncle mi tó wà l'Amẹ́ríkà. Yeah. Uncle Peter! Yes, that is it. Yeah, èmi ni. Yeah, you guess your guess is right. Good go. Oh yeah, go back Guinness Book of World Record from guessing ni. Yes, Uncle Peter, no, Uncle Peter, your uncle, you wanna know me, Uncle Peter. Báwo ni Nigeria? How is everybody? Láti jó Uncle Peter nǹkan tẹ́ ṣe ò dáa o. Pẹ̀lú gbogbo nǹkan tẹ́ gbọ́ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà bí tó ṣẹlẹ̀ nílé ẹ̀ ṣe sọ pé kẹsì ẹ̀ wá yọjú. Èdè mo bí dáàdi ń ṣe kú ẹ̀wọ̀n kan yàgbẹ́ títí tó fi kú wọ́n sunú kú ni. Sunú kú kẹ̀. Ẹ ní kẹ́ wá náà ẹgbọ́n kan tó ṣẹlẹ̀ sí mọ́mí yín náà. Ajá ló gé wọn jẹ náà. Mọ́mí. Ajá ló gé wọn jẹ rabies ló pa wọn lásán wọ́n treat egbò yẹn títí wọn ò rí ṣe. Pa ajá kẹ̀. Èwì tó ti dùn mí jù ní tìyàwó yẹn tí ìlú tẹ̀ wọ́n pa àríbọ́dì ṣá. Ṣé ní tẹ́? Àríbọ́dì ṣá. Tí ìlú orú wọn yàmàyàmà báyìí. Àwọn àbúrò yín méjì tó tẹ̀lé yẹn náà. Ìkúnlẹ̀ abiyamọ o. Mi ò rí pé máa gbógun nǹkan tó ṣẹlẹ̀ yìí tẹ̀tí wá sọ pé ká sí Nàìjíríà. Ilé lówó pa wọ́n náà. Ilé wó pààyàn báyìí. Orí wọn fọ́ sí ẹlẹ́ báyìí ni. Ní sùúrù o ti ń ṣe. Ẹ̀gbọ́n yín pátápátá yẹn náà. Ìgbà tó sú mi mo sọ fún mi ò lè máa lọ sí hospital everyday. Àròbó sí lọ́wọ́ wọn ti ya wèrè tọ̀dọ̀ wọn kò tí ń ṣe wèrè lásán. Àti wọ́n ti ya wèrè. Chain lọ fi sọ wọn mara bed. Àrò báwo? Chain oògùn tó ń fún wọn kò ràn wọ́n rárá wọ́n ń sùn. Chain lọ fi sọ wọn mara bed. Wọ́n á wò pé ayé tẹ̀lé family ni mi mọ̀ nǹkan tó máa ṣe ẹ̀yin náà níbi tẹ̀wọ̀n ẹ̀ ń sìn yín o. Irọ́ kò lè jẹ́. Mo ní. Kí ṣe kí ni. Ṣọ́nkú Peter. Irọ́ Uncle Peter ni ẹ̀yin ni. Mo guess àmì ò guess wrong yìí. Kò lè jẹ́ mi wrong number ni wrong. Màá check number yẹn màá rí. Ẹ̀yin náà Uncle Peter ṣe ayé yín máa bàjẹ́ ṣe ẹ̀ wá ẹ̀jẹ̀ máa gbà ní olórí burúkú olóṣì aláìníṣẹ́ lọ́wọ́ á jẹ́ ṣe Uncle Peter. Gbogbo family ti kú ẹ̀yin ní next. Ó ṣe wọ̀ èmi kì yóò kíkú kan bí kò ṣe yíyẹ mo ní mi ò kí ṣe Uncle Peter ó dẹ̀ ń kéèké mọ́lẹ̀. Márùwá ló máa gbá yín sà. Èpè alọ́bẹ̀ pélépè jàre àdàbí alọ́bẹ̀ alárabì mo ní mi ò ṣe dandan náà fi yàn kó Uncle Peter ni. Ẹ̀bẹ̀ mi mo pè ẹ́. Gbogbo family ti kú ẹ̀yin ní next. Mi ò ní kú. Hello. Olórí burúkú God máa pè ẹ́ padà wàá sì gbègbè yẹn tán. Olóòbùkún lélẹ̀ ó mú èpè fún mi pẹ̀lú olódò ìgàrí ni ṣá kò tiẹ̀ lódì ríkà. Ọmọ lẹ́yìn ni wọ́n ṣe kú ṣe apá àwọn ọ̀pọ̀lọ̀ ṣípè ní ìfihàn lẹ́ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ kan. Ó gbé ènìyàn rúgi oyin.